láti àwọn ọmọ wo ṣáìdì yẹn ọkùnrin àwọn aṣọ ogun orin àbí torí pé tẹ́wọ́ sọ̀rọ̀ lójú ṣáìdì báyìí yóò mọ̀ wọ́n báyìí yóò máa yóò kàn kẹ̀sí kọrin yóò kàn sọ̀rọ̀ yẹn yóò kàn hún gbogbo ẹ̀ yóò lè dóni sí ọpọlọ ní kẹsí gbogbo ẹ̀ lọ́lọ́ fún làákàyè báyìí kẹsí gbogbo ẹ̀ lọ́lọ́ fún làákàyè ọlọ́run nípa làákàyè rẹ̀ ọmọ ṣáìdì ọmọ Òṣùpá torí pé gbogbo ẹ̀ tí wọ́n sọ bí òwe kọ́ ó sì ń jọra wọn kẹsí gbogbo ẹ̀ lọ́lọ́ fún nǹkan báyìí àwọn olówó ní pọ̀jù ariwo lè dá mọ́ pa gba àwòkó tó bá gbóhùn àwòkó ẹni ohun yóò jà tó rẹ̀ tó bá lóko ohun àwòkó lọ́nà fún kò ní gbà láìláì ohun tó lọ́nà fún kò ní gbà yóò mọ̀ dá sí Òṣùpá ló ń kọ́ bí ẹ̀yẹn mọ̀ sí bí àwọn ẹnìkan àná tí wọ́n ń tẹ̀lé Òṣùpá wọ́n ń bú Òṣùpá játa ọmọ kórè Òṣùpá ẹ̀ gbé dalẹ̀ rẹ̀ wọ́n pè yàn lóṣùpá Òṣùpá káàkiri ayé ni wọ́n pè yàn lóṣùpá ọwá ní ọmọ Òṣùpá nìwọ̀ wọ́n fi ọlá Òṣùpá játa òfin rí rẹ̀ ọwá fi ọlá Òṣùpá yẹn òfin rí ọ̀ṣọ́ ọmọ yìí wọ́n fi ọlá Òṣùpá ti wà Saheed ọlá rẹ̀ wọ́n fi rí rẹ̀ àwọn yẹn fẹ́ tiẹ̀ wọ́n fẹ́ ta ayé fẹ́ tiẹ̀ wọ́n fi ọlá Òṣùpá rí rẹ̀ ọwá fi ọlá Òṣùpá yẹn rí rẹ̀ tán wá sọ bí rẹ̀ Òṣùpá tán ìmọ́lẹ̀ rẹ̀ sílẹ̀ wá tán ti wọ́ ọ̀ràwọ̀ ẹ̀kọ́ tó Òṣùpá bá tán ìràwọ̀ náà yẹ wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìràwọ̀ lẹ́gbẹ̀ẹ́ Òṣùpá àwọn arígbé Òṣùpá ẹ̀wọ̀ ìràwọ̀ yẹn ó sì ọdún Òṣùpá tó bójú ìràwọ̀ yẹn lọ báwo pàṣẹ ń Òṣùpá àríràwọ̀ ó bu ìkún ráwọ̀ náà ìràwọ̀ náà ìràwọ̀ bu ìkún Òṣùpá Òṣùpá náà bu ìkún ìràwọ̀ àwò pé Òṣùpá ìwà bí ẹ̀ ti tó tàn ibi wọ́n ti ń fi náà wọ́n ti fòun náà rí wọ́n ti ń jú èmi náà wọ́n mọ̀ wípé tó Òṣùpá bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ó lè dáyọ láì sórí àwọ̀ rẹ̀ ń bẹ̀ rárá Òṣùpá wá ní owó ọ̀ràwọ̀ tiẹ̀ ti wọ̀ràwọ̀ tá à ń fi ń pọ́n àbí à ń fi Òṣùpá torí tó Òṣùpá ta fi ń pọ́n wọ̀ràwọ̀ yìí wọ́n mọ̀ pé torí Òṣùpá la fi ń pọ́n lé à ń bẹ̀rù alájá ajá ìfún rẹ̀ ń bẹ̀rù ọwọ́ ló fẹ́ jára wọ̀ Òṣùpá tó ń fi ń jata yẹn ó wà lọ jọyìn àwọn ọ̀tá Òṣùpá òun wàá tún mọ̀ wípé òun mẹ́rin ìfi ọlá Òṣùpá jẹun Òṣùpá náà fọlá òun jẹun torí pé òun lọ́sàn sí lọ́sàn sí Òṣùpá ń sọlá àti ẹ̀ láàjẹ̀ lọ́sàn sọlá àti ẹ̀ láàjẹ̀ òun ò mọ̀ pé Òṣùpá tó òun ìkan náà ni wọ́n ọwọ́ òun wá sí ìgbà tó ń fẹ́ fi Òṣùpá òun fẹ́ fi Òṣùpá pa òun kan jọ ń bára wọn ṣeré ni oníkálukú mọ ibi tán mọ. eré tí Òṣùpá àtọ̀run ń ṣe owó ẹyẹ tó bá kankan mu wọ́n fẹ́ mọ tù yẹ ẹyẹ aráàlú wọlé ìràwọ̀ ẹ̀kẹ́ wọ̀ ọ̀kùnrin wọn dẹ̀ gbọ́. Ọlọ́run ló kó Òṣùpá jọba lẹ́mọ́jú. gbogbo ẹni tí máa ń bínú Saheed Òṣùpá wọn ní gbọmọ láyé. mo ní Adékúnlé mo ní bàbá gan tí mo mọ̀ tí mo ń tẹ̀lé o ti gbà fún gidigidi. tẹ bá kọ́ yìí tẹ bá wọn ojú ẹ máa lérò kó ṣùgbọ́n tẹ bá súnmọ́ tán lẹ́ máa tó mọ̀ pé ẹni tí bàbá ń bínú sí bàbá mi tí mo wí ẹni tí bàbá ń bínú sí ó ti ń ṣe bàbá bọ̀ òwò ọ̀nà ti jìyàn ọjọ́ ti pẹ́ torí abáni pé tí ó bá ti mọ̀ wá ẹni ọ̀tá ẹni sóńṣá lónìí lọ́run mo mọ̀ wá ẹni mo tẹ̀lé ló jẹ́ kí n máa rò fáráyé fáwọn tán mọ̀ tán máa lérò pẹ́kùn ni kò fẹ́ràn alábòsí pẹ̀lú ní ìtẹ̀bẹ̀lẹ̀kùn bàbá mi tí mo wí ìgàn máa fẹ́ràn àkóyawọ́ kó tó bá yọjà láti bọ̀ máa ṣe ìkìlọ̀ fún ẹni ìsúnmọ́ dàbí rárá òní ìlú ìjọba ó kọ́ ní bàbá mi tí mò ń sọ Òṣùpá bàbá Súlíà Àyìnlá Òṣùpá bàbá Akínú orí tẹ́bá kọ́ ní yálẹ̀ ju gbogbogbò ẹ máa rò pé ó burú ní gidi gan ṣùgbọ́n tẹ́ bá súnmọ́ tán pẹ́kípẹ́kí ẹ bá mọ̀ kó dá níwá ó dà tán bàbá lẹ́yìn Ọlọ́run tó dá wá sí ilé ayé pẹ̀lú Ànábì mú ọmọ Àmínà pẹ̀lú Jésù Kristi ọmọ Màríà lọ́dọ̀ tí wàá bá mi Òṣùpá Saheed ló tún kàn ó mo wá bọ̀ rí pé lójú mi pàfẹ́ tí bá ń gbóyún ọba tàbí tí mo bá ń wò wọ́n o mo máa wá ronú nínú ọkàn mi wípé ṣéèyàn bíi tiwa l'Òṣùpá Saheed mo ti fọjọ́ kan wọ ọba orin bí òṣà yìí mo ti fi wọ́n wé jínú tó jọba òṣà gan mo ní mo tún ti fi wọ́n wé kan nínú àwọn màláìkà mo wá ní tí kì bá ṣe pé aṣẹ̀dá ti sọ tẹ́lẹ̀ pé o ànábì mu wọ́n mọ̀ ọmọ Àmínà olùpẹ̀ àwọn ànábì ìkẹ́ àtọ̀là fúnṣẹ́lá
ń bá ti lóṣùbà lòpin àwọn ànábì yìí ó torí bọ́n ṣe kọrin tọ́dẹ̀ tó ń pe èdè tiwọn ó pọ̀ ó plenty ló kọjá lórí ẹni kan òṣùbà sáyìlì ìyọ̀pọ̀lọpọ̀ ìjọba o fèrèsó yìí kí n tán òmìnira láǹtakùn àmì ọlọ́run lára ẹ̀dá kò má ṣe é parẹ́ ọgbọ́n ìmọ̀ pẹ̀lú òye tẹ̀bí ń gbórin o kò má ní parẹ́ o a máa pọ̀ sí ni bàbá tẹ́ bá ti lóṣùbà ẹ bá ń dúpẹ́ ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọba orin sáyìlì kí n gòṣùpá tọ́bọ̀ ọlọ́run tàwa lò ó tó lò fún wa tó gbó wa fi tàn káyé tí o bá ṣọ́ọ́lá ẹ̀ka ló mọ òkòló wa lọ́yọ̀ débi tá a ti ẹ̀ka rí mo wá ṣáàdúrà fún ọba orin òṣùpá mo ṣáàdúrà fún ọba orin àyìnlá kọ́lọ́ ń dákún dábọ̀ kó bá ń lọ ra rẹ̀ ní ẹ̀ kí n òṣùpá kọ́lọ́ mọ̀ jẹ́ òfè ìdẹ́kù láàbí kúrò sà ọlọ́run máa payín fún abáyé ọlọ́run lọ́ra ẹ̀mí o ọlọ́run má jẹ́ dàgbàlagbà yàwó mi o. àmì òun àdáṣe. tóró ń ta fẹ́ ní ká tọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ó ń ta fẹ́ ní abèrè fún o ọlọ́run wá fún wa. àdéhùn ọlọ́run ni pé ẹ pè mí má dá yín lóhùn. gẹ́gẹ́ bó ṣe sọ. bàbá o ẹ ti lówó ẹ ti lọ́lá kò ní parẹ́ láéláé ẹ ti kọ́lé ẹ ti bímọ mú àtọrọ ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà o kọ́lọ́run ọba kó bá mi ṣe fún yín lọ́lọ́run lókè ìhà mi ló jẹ́ ní ọba lárànṣe ẹ lọ́ra yé ọba láhàn ṣe yóòdà ẹ lọ́ra yé o ìṣọ́ ẹ ló ń wá àbọ̀ ọlọ́run lẹ bèrè fún o ọlọ́run yọ́nú sí ẹ aláwùsà tí kó má ṣe jẹ́ bọ́ sọ́wọ́ arógbò gbogbo jẹ́ máa jẹ jálulẹ̀ gẹ́gẹ́ bí èso máa jẹ olùlẹ̀ bí ògì. yóò ní tiẹ̀ kò ní parí láìláì ogun ìgbéga ó dáa tán ọ̀dà kódà paasi kan. ṣùgbọ́n tó wà ń bẹ̀rẹ̀ nísìnyí báyìí nísìnyí ohun tó ń wá ọlọ́run jẹ́ kọ́ wọlé tó ohun tó ń wá ọlọ́run jẹ́ kọ́ wọlé tó ń wá kí ọlọ́run dàbí sáyé ọlọ́run jẹ́ kọ́ mọ̀ wọ́n mọ̀ ìsáyé ṣùgbọ́n tó mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹlẹ́ẹ̀kan àwọn tí wọ́n fẹ́ kọ́ mọ àwọn ọdún sáyẹ́dì wọ́n tẹ̀lé ìyọ̀mọ̀ lóyà wọ́n ní sáyẹ́dì kọ́ ló ká wọn lónìí àwọn kọ́ni náà kọ́ni wọn wá gbọ́ wọn. bẹ́ẹ̀ bá fi àkàsọ́ rẹ̀ èmi ọlọ́kà àkàsọ́ ẹ̀ fún ẹ̀ wọ́n náà ń lò àkàsọ́ ẹ̀ fún ìgbòkè lọ́wọ́ yẹn lọ́wọ́ ní tó ń lò ní ìgbòkè ní nǹkan kan sọ òkè akẹ́ndọ́gba ìgbòkè náà ní ọgbà sọ àṣẹ ọlọ́run bá tó ní wá ọba tó sẹ̀mí wá ní ara inú òun lọ́wọ́ bàtà kò yẹ à ń ṣàdúrà ọlọ́jọ́ mi wọ́n gùn àkànní ìlú náà ìjọ tá a kúrò ń bẹ̀ tó bá di pé a kúrò ń bẹ̀ àdúrà bẹ́ẹ̀ ká mọ̀ gbà ní pé ọlọ́run ti sẹ̀sìn kúrò ẹ̀yìn ló dáa ọlọ́run ti kún kékeré ọ̀rọ̀ ẹ̀wọ̀n gbogbo yẹn nítorí ọlọ́run ti kì í bá ọkọ̀ àwọn fámìlì ìdẹ́bi tó kù tí yẹn bá wá ṣe olóore tó mú orin tí ọmọ ìlú tí wọ́n ṣe fún ẹ o bó kọ fámìlì rẹ̀ jẹ́ wọ́n àmọ́ fi ọ́ pè tàn pé nígbà tí lágbájá ń kọ ní Òṣùpá tí ń tẹ̀lé Òṣùpá ọkùnrin kan bẹ́ẹ̀ gbà náà ń pè sáyé Òṣùpá nìkan wá ń tẹ̀lé wà ní olóòórùn àwọn ọkọ̀ wà padà dalẹ̀ sáyé Òṣùpá náà wà ń gbọmọ sọ̀rọ̀ bó ti wọ́n kọ fámìlì rẹ̀ jẹ́ wọ́n máa wà ní kẹta lẹ́nu wọ́n máa dúró àwọn ọmọ rẹ̀ yóò ta bàbá wọn dalẹ̀ kẹ́ńgbà kan ní ẹ ti bó àwọn ẹ̀rẹ́ ẹ ti bọ́jọ́ ọ̀la jẹ́ fún àwọn ọlọ́run já bọ́jọ́ ọ̀la àwọn ọlọ́run já bọ́jọ́ ọ̀la ẹ gbé àwọn ọkùnrin tá a bá ṣe àwọn àbá ṣeṣe àwọn obìnrin náà máa ń dè lọ́wọ́ àwọn obìnrin máa ń dè lọ́wọ́ bàbá mi kúta dé ìyá mi bàbá mi lájọ ìyá bàbá mi ló tọ́ mi dàgbà àti bàbá bàbá mi bẹ́ẹ̀ ni bàbá mi gbọ́dọ̀ bàbá mi kú ṣáájú ìyá mi ìyá mi sì jẹun ní díẹ̀ àlọ́ rẹ̀ ní ọjọ́ sọ obìnrin ní wọ́n jẹ́ lọ torí pé tí máa ti ń dàgbà ló ti mọ pé wọ́n ọbẹ̀ tí mo ṣe wọn bàbá rẹ̀ olùkọ́ bọ̀ lẹ̀ skul tó ń lọ bàbá rẹ̀ olùkọ́ bọ̀ bẹ̀ mi ni mo ṣe wàhálà mi lórí rọ́ọ̀nì ẹ̀pà bàbá ló ṣe jámbájámbá tó káàkiri tó àwọn yàrá náà ń tra ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mistake ni pé àwọn wà nínú àwọn ọ̀rọ̀ pé ìyá ni number 1 sí nọ́mbà pápápá ní bàbá mi ẹ̀ka mo ṣe bẹ́ẹ̀ ẹ bá lọ yẹ ẹ̀jẹ̀ mi àtàwọn ọmọ mi ní ìsìn ẹ̀jẹ̀ ọlọ́mọdé àwọn ọwọ́ sáìsì wọ́n ní bàbá rẹ̀ ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ló máa ń tọ́ àwọn onígbẹ̀dẹ̀ yà rẹ̀ torí mi lè gbé ọtí ìlànà
ẹ̀jẹ̀ rẹ ni wọ́n kílè mú sí pé ẹ̀jẹ̀ rẹ ni Òṣùpá àbí ọlọ́wọ́n jẹ́ bọ́dé ìwúrọ̀ lọ wọ́n wá mọ orun kẹ́jẹ̀ rẹ lọ́gbẹ́ ọ wọ́n lè dalẹ̀ ẹ̀jẹ̀ rẹ ọ̀gbọ̀n ìdára wọ́n ti kọ́ dọ́jọ́ láti ráyẹ ẹ̀ táwọn ọkọ̀ wá sẹ́yìn wọ́n sì rẹ̀ ọlọ́run ẹ̀kọ́ rẹ̀ ó rẹ̀ ó dọ́gba gan ó lè ná ètò ìyẹn gbé kalẹ̀ ọ̀sọ̀rọ̀ lórí ní Saidi ó ní apátápá ara ọkùnrin ogun ẹnìkan ló wọlé àdóbà Saidi ọmọ mi yẹn wá wọlé wọn kì mí láti nílò ọmọ mi yẹn yájì ó ní apátápá ara ọkùnrin ogun ẹkùn ọkọ bí ọ̀sẹ̀ ọkọ rọ́pò ọ̀tàbẹ̀ ẹ́ Saidi rẹ̀ sọ ọ́ di wọn ọ wá ní apátápá ara wáyé ti pàkújẹ́ Sunday òkúta pàtàkì tọ́mọ̀lì sọ pé kò dáa pápápá àmàlàkùn lè òòsà orúkọ bàbá mi ọbẹ̀ pàtísà èjò àkẹ́ni ọlọ́wà alága onímọ́tò àmì gbogbo orin Òṣùpá tọ́mọ̀ ju orin Òṣùpá tí àkẹ́ni ọlọ́wà mọ́ ojú apátápá àrọ ọkùnrin ogun lọ apátápá àrọ ọkùnrin ogun ọ̀fẹ́ pàtísà èjò gbẹ́gbẹ́ pẹ̀lú àwọn olùkọ́ ọmọ ọmọ rẹ̀ àwọn ẹ̀rù òkè láyé pẹ̀lú àsìkò àti ìgbà rẹ̀ ọlọ́mọ dàgbà ọ̀rọ̀ ọlọ́mọdé fò wà ọ̀làrú fífò ẹ̀rù kò sì sọ fún mi sí pé ọmọ Òṣùpá ni ẹ́ mo bẹ́ lọ fún ọ̀gá jù Saidi ọ̀tọ́ bá dalẹ̀ rẹ̀ tó kú ọ̀nà ọlọ́run mo lè ní Saidi ilé dalẹ̀ ilé gidá rẹ̀ gbogbo àwọn sọ àwọn ìlú wà wà títọ́nu ní ọmọ ìlú àjọ ń gbé ọ̀hún àtàwọn jáde àwọn táwọn bẹ́ẹ̀ bá fún pèsè ìbẹ̀rẹ̀ ẹ̀mí di Saidi wa ó tún bá lọ́yà ó tún wá ń sẹ́ndì owó sí àwọn ìyàwó mi pé ẹ̀mọ fún ìyẹ̀ sẹ́wọ̀n gbérò yẹn bẹ́ẹ̀ sóhun nìkan ni mo mọ̀ tó súnmọ́ mi àmọ́ ìyàwó tó súnmọ́ mi jòwó lọ́wọ́ wà ó mo ti rántí pé àwọn gbàgbé pé àwọn dẹ̀rọ pé mi ní dé mọ́ ṣùgbọ́n Òṣùpá sọ yí pé kódà bí ò ní dé mọ́ àwọn ọ̀dọ̀ mọ̀ wà bẹ̀rẹ̀ lójúmọ́ ló sì mọ̀ pé mi ọjà ó ti já wọ́n ronú ọtí ẹgbẹ́ kíríkà mo ti kò tó yọ sí mo ti kò dápò mo ti yá mo ní mo jẹ́rìí ọkùnrin yìí níjọ́ tó fẹ́ wà mo wà tọ́gbọ́n wá bẹ̀rẹ̀ ọ̀dà bẹ̀rẹ̀ rú oníkẹ́ ẹ̀kẹ́ àti ẹ̀kọ́ mọ̀ ìjálù àgbà tó wá nínú kóòtù mo wà ní wọ́n ní lọ́yà máa bá mi pé látọ̀dọ̀ Saidi Òṣùpá ìlú ìlú tí wá ọlábìdàn wọ́n lè lo alówó yìí olóòtú àti sanwó ó lè ti fún wọn ní 6 million sábà láti bí wá bí èló nìyẹn báyà bí 6 million ẹ lọ bí báyà bí 15 million plus lè lo lówó sẹ́ẹ̀tì wọ́n tí ọlọ́wọ́ látọ̀dọ̀ Saidi Òṣùpá kálí àdéjòwò lọ́yà ó nínú oníkì máa wọ́n ló Saidi Òṣùpá ti sanwó ó ti fún wọn ní 6 million sábà lọ́yà 16 lágbà lọ́yà 16 lágbà wọ́n ṣe kéèsì ẹ̀rọ Saidi Òṣùpá ti fún wọn ní 6 million that is almost 15 million wọ́n ní sọ́dún mọ́ fún mi iye ní ẹ̀ àwọn kẹ́lẹ́ gbàgbé wa wọ́n ti ẹ̀rọ láti pé wọ́yá àwọn ti ẹ̀rọ wárí mọ́ adẹ̀sórí fún ọ àdúgbò fọlọ́ àwọn ṣe tí wọ́n fọlọ́ ọlọ́run ní pa Òṣùpá rẹ̀ kò ní pa àwọn náà rẹ̀ kò ní pa ọrẹ́ ìwọ ní o sì ga ìwọ ní ọ̀gá ìwọ ní sì kó sọ pé àkọsọ Òṣùpá ọ̀rẹ́ fi gòkè ọlọ́run bá gbé fún mi gòkè yóò sì jẹ́ kó o tó gbà yìí yóò gbéra wọlé sókè gbogbo ṣe lọ ìbá ti dọ́kọ́ ló fún mi tó lè fún mi nínú dùgà nínú wọn sì wọ́n ti ṣe òdòdó mọ́ dalẹ̀ Saidi síbí nǹkan sí lè lé tó yóò dẹ̀nà láńlá tó bá lókè yóò padà wọlé ẹ̀yìn náà wọ́n fún àwọn tó tó ẹ̀ yóò kó ẹ̀rẹ́ pẹ̀tẹ̀ yóò sì gbéra fún yóò padà palẹ̀ náà kò sí tó lè tí ò ní bẹ̀ nígbà wà lè bẹ́ẹ̀ mi máa ṣe wà ọba tó lè ní ọba tí gbà àwọn jagun náà ní kọ́lọ̀ jẹ́ kí ẹni gbogbo àwọn olólùfẹ́ ogun kọ́lọ̀ wọn pa ọgbà tí nífẹ̀ẹ́ wa rẹ̀ àwọn tí ò nífẹ̀ẹ́ wa ní kọ́lọ̀ wa rọ̀ wọn kọ́lọ̀ jẹ́ kí ẹni bàbá Bọ́lá Ahmed Tinubu kọ́lọ̀ jẹ́ ìwọ ogun kọ́lọ̀ wọn pa ọrẹ wọn tí bàbá Tinubu fẹ́ lọ sí i pé ọmọ ọbẹ̀ wọn la fi wà ń lò ìlú èyí ó ti ní wọn fẹ́ ká wọn gbé èyí ó ti kọ́lá bí bàbá Tinubu ṣe fi álẹ̀ ìgbà ní ìsìn àwọn bínú ọlọ́run àwọn bínú ọlọ́run ni ìṣẹ́jọ́ mi náà
ó tásìkò tí bàbá yẹn wò pé ẹ bá mi sọ̀rọ̀ ọba Sunday máa sì gbọ́ Ọlọ́run sọ pé ó ti tẹ́lẹ̀ pé òun ń bọ̀ wá sọ̀rọ̀ Sunday fún ọmọ rẹ̀ sì ní kọ́ gbọ́sí wọlé kó filẹ̀ kó dá padà sínú ilé rẹ̀ kó mọ gbé lálàáfíà ẹ̀wọ́ lọ. tí àwọn bàbá bàbá ti ní kó sọ̀rọ̀ tí ọba gbọ́ ṣé ń sin kankan agbára ọdún mọ́jú lẹ́yìn bàjẹ́ agbàfọ́lọ́ náà ni a sì mọ gbégbé ayé wa níbi tá à ń gbé lẹ́yìn òdi àbí ṣùgbọ́n tó wọ́n bá bàbá yẹn sọ ó sì gbọ́ Ọlọ́run ọmọ gbọ́dọ̀ sí bàbá yẹn lẹ́nu Ọlọ́run ọmọ gbọ́dọ̀ sí bàbá Tinubu lẹ́nu bí ṣe ń béèrè Ọlọ́run sì mọ́ bọ̀ gbogbo ẹni tí wọ́n máa ń bínú bàbá yẹn pé ibi tó fẹ́ dé kò ní débẹ̀ wọ́n tún gbọ́dọ̀ jìjì àlùbáríkà yẹn pé nínú gbogbo àwọn fámìlì tèmi ń dùn gbogbo fámìlì mi gbogbo nínú ọkàn mi òkú ìyá mi àti bàbá mi wọ́n ń ṣàdúrà fún bàbá Tinubu wàláì bàbá yẹn wọlé ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ẹgbẹ́ pílánì kan bẹ lórí pé kò ní wọlé ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run dànù yóò wọlá ìyá mi àti bàbá mi gbogbo òṣòro bàbá yẹn yóò di pẹ̀tẹ́lẹ̀ tọ́wọ́ wá parí ìjọba rẹ̀ tọ́ bá sọ̀kalẹ̀ Ọlọ́run tó wá fún lẹ́mìí kíkún tí àwa ní ó fi wá rí tán pé ńgbà tí àwọn ìjọba kan légbò fóònù wọ́n ní kí wọ́n lọ pa bàbá Bọ́lá Ahmed Tinubu ló túlẹ̀ padà tẹ́nìkan bá ra yọ̀ lọ́jà àbí tẹ́nìkan bá di yọ̀ lọ́jà ẹnìkan ní òtún ọ̀rọ̀ ẹni ẹ bẹ́nìkan bá di yọ̀ ẹnìkan sì tún níbi wọ́n pa wà wọ́n sì gbà á lẹ́wà Ọlọ́run sì nínú mi lórí ìrìn àjò sọ́wọ́ yẹn gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn Ọlọ́run fún mi ní ilé ìjáde ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ fún mi tí gbogbo ẹ bá bàjẹ́ tí ọ̀sẹ́ ní kankan tí ó tún ṣe kò sí kankan tá a fẹ́ ṣe fọ́lọ́ kò sí kankan tá a fẹ́ ṣe fọ́lọ́ pé gbogbo nǹkan ẹ bá bàjẹ́ tí ò sátúnṣe mọ́ lórí ẹ̀ Ọlọ́run náà ló mú wá òun náà ló fún mi ọgbà nǹkan rẹ̀ mu àlìbọ́lọ̀ ń jà àgbàfọ́lọ́ náà ní àbí kékù ṣe bàbá Tinubu ló bàjẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àti tí bàbá Tinubu ló wọ̀n gbọ́ tóun ló bá nǹkan rẹ̀ jẹ́ ní ọgbọ́n náà ní ọgbọ́n ló kú bàjẹ́ àwọn kan lọ́lọ́run lò pé ẹ lọ bá nǹkan rẹ̀ bá dúkìá rẹ̀ ẹ lọ pa Ọlọ́run tó wá sọ pé ókè ẹ lè bá nǹkan rẹ̀ jẹ́ o ẹ ṣe bó ṣe wù yín bọ́ ẹ lè rí pa torí pé ìtàn pọ̀ tí ó sì kọ̀ wọ́n bá pa wájú ẹ̀ náà ìtàn yẹn parí nù gbọ̀ngbà tọ́lọ̀ ní àtúnkọ̀tàn ìtàn rẹ̀ yọ kọ́ gbé ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu òun ni bàbá fi tú wálẹ̀ lẹ́nu ìtàn rẹ̀ bàbá yẹn kọ yẹn ìtàn tí bàbá yẹn kọ yẹn sì kò lè tẹ́tà yóò fi tán pé nígbà táwọn Fúlàní kẹ́kẹ́ lọ pàgó pé ẹ lọ pa ẹ bá dúkìá rẹ̀ jẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu wá gba ìjọba Nàìjíríà lẹ́yìn ìgbà tó tó bí ọdún mélòó kan ó wá ní kó fílẹ̀ ọmọ wọlé lẹ́yìn 4 years. ayé ọmọ tó fi ọlá bàbá yẹn wọ́n tún máa ṣàdúrà fún ọmọ rẹ̀ ó tún wá jáde lọ́wọ́ àwọn ẹ̀tẹ̀lé olóore ni bàbá yẹn àwọn ọmọ tèmi náà Ọlọ́run lè fún ọlágbára lọ́la wọ́n wá ní bàbá tiẹ̀ ṣe bàbá tiwa lóore bọ́lá ló ṣe rí nìyẹn ó di tàn bàbá Awólọ́wọ̀ ó ti tán bàbá Awólọ́wọ̀ Akíntọ́lá yẹn nígbà táyà wá ní kébì ó gbéjà ní ìsìnkú mọ́ tápù bàbá Tinubu ṣé kí n tó kọ ìtàn Akíntọ́lá àtàwọn ọlọ́wọ́ náà bàbá tó ṣe mí lóore tó báyẹn ẹ mọ̀ jẹ́ kọjọ́ sọ̀práìsì lọ́la tẹ́wọ́rẹ́ tí mo dé fìlà Tinubu tí mo gbé Tinubu ọ̀wọ́lẹ̀ ẹlẹ́gẹ̀jì rẹ̀ tí ọba tó ṣe ọlọ́ kúrò àròyé èmi ò kí fi aburú mi ní sàṣà orí òye Ọlọ́run tó ní ìyẹ̀tọ́ wá sọ fún yẹn bí ọba ọmọ pẹ́ dá yọ́ dá ẹ̀ láàmú bàbá Tinubu ṣe mí lórí orí èmi ló ti fi sàṣà orí gbogbo tó bá lòun fẹ́ yé ṣe gbogbo tí bàbá Tinubu wá lòun fẹ́ èmi ó ṣe àtàwọn tó nífẹ̀ẹ́ mi àwọn tí ọba nífẹ̀ẹ́ mi lòun ṣe tó bàbá yẹn lọ. ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kẹrù ẹni lọ́nà bàbá yẹn tá a bá ṣòro fún tí ò mọ̀ fẹ́ dá ó dàbí ọlọ́ṣà kẹrù ẹni lọ́nà ó ní mọ́ lámíẹ́sùkúrú nẹ́sà lámíẹ́sùkúrú ńlá Ànábì Muhammadu òun ló sọ pé ẹni tí ò lè dúpẹ́ òfin ènìyàn láyé ń bí ó níyẹn ò ní lè dúpẹ́ òrì tọ́lọ́ ń bá ṣe fún bàbá ẹ̀dá gbọ́dọ̀ dúpẹ́ oore tó bá gbà kó lè gbà lékún bọ́lá ọba ṣe fẹ́ràn ọmọ ènìyàn tó aláìmoore nìkan lọ́lọ́run kórìíra
aláìmoore nìkan lọ́lọ́run kórìíra aláìmoore mo sẹ́ni nìkan bàbá mi lọ́lọ́run dúpẹ́ kórìíra. lọ́wọ́ ní jójó tì í. adúpẹ́ ṣe o bàbá Tinubu o adúpẹ́ ṣe ṣe bàbá Tinubu. adúpẹ́ ṣe o bàbá Tinubu o adúpẹ́ ṣe. adúpẹ́ ọpẹ́ òtò tẹ́bá àdàgbò sílẹ̀ adúpẹ́ ọpẹ́ òpin àwọn ọmọ bá ṣe lè dúpẹ́ lọ́wọ́ Afẹ́nifẹ́re adúpẹ́ ṣe adúpẹ́ ṣe o bàbá Tinubu o adúpẹ́ ṣe. bàbá aládọjà ẹ fi orin gbé bàbá aládọjà. Adéwọ̀lú jọba wa nílẹ̀ Yorùbá Rashidi ìjọba wa nìbàdàn káàdé pẹ̀lú orí ọba wa àtọ̀mú kí bàtà náà pẹ̀lẹ́sẹ̀ bó ṣe máa ń pẹ́ ilé àárọ̀ Rashidi ìjọba wa kẹpẹ́. ọjọ́ ńlá lọ́jọ́ náà tọba Rashidi ń gbàdé ọba wa àtọ̀mú Adéwọ̀lú ládọjà àti ìjọba ń bàdàn títí ládọjà yíyá tán o torí láti gúúsù títí tóbi délẹ̀ lárẹ́wà ìlà oòrùn pẹ̀lú ìwọ̀ rẹ̀ o kárí ayé ọ̀nà tí ń bá bàbá yọ ó tó ló bá wa tuntun tó ní Ìbàdàn tó bá ṣe kábíyèsí fún Olúbàdàn. bàbá mẹ́tọ́ lù débi táwọn èèyàn tó kù wọ́n ra wẹ́bẹ̀ sọ̀bọ̀ lọ́hùn ìláyé pé pẹ̀lú Adéwọ̀lú olùdákọ̀ọ́lù fún àwọn ọlọ́ba kábíyèsí kò bá lọ́wọ́ Ìbàdàn onídàárú onígbàlá Olúgbọ́n bàbá dáadáa ni. bàbá wa Olúgbọ́n kábíyèsí o bàbá wa Olúgbọ́n kádọ́pẹ́ lórí bàbá wa Olúgbọ́n Ìbàdàn pẹ̀lẹ́sẹ̀ bàbá wa Olúgbọ́n Ìbàdàn pẹ̀lẹ́sẹ̀ bàbá wa Olúgbọ́n Ọ̀nífẹ̀ kádọ́pẹ́ lórí Ìbàdàn pẹ̀lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ ọba kó jẹ́jẹ́ kó dàbẹ́ kó bàbá yòókù kó jẹ́jẹ́. Thank you very much. Onídàá mo dúpẹ́ wọn máa tún wọlé ṣe gà. Lóṣèlú kí máa ṣe ní ìgbéyà tó àwọn ìṣàwọn olóyè náà ti wáyé gbà àwọn náà rò pé gẹ́gẹ́ bí ọmọ Òṣùpá tí ilé ìwé ọ̀ṣà ní ìlọ́wọ́ sábẹ̀ sí lọ́wọ́ èyí tó ní ọ̀pọ̀ ìlú ìlú ìtì ìjà rẹ̀ àwọn àgbọ̀dọ̀ àwọn àmìfẹ́ àwọn ọmọọṣẹ́ àwọn ọ̀gá nínú rẹ̀ lálẹ́ sáyé Òṣùpá bẹ́ẹ̀ bọ́lá rẹ̀ jẹ́ òun ní lọ sí ọmọ gáàsì ọmọ gáàsì ó sì mọ̀ borí ọ̀tá tó borí ọ̀tá lánàá ó ti mọ̀ borí ọ̀tá lẹ́yìn ọ̀hún ní gbóhùn mo lè ní sáyé ẹnibọ̀dì mú ọlọ́ọ̀tọ́ ìlú mú tí ó bá àríwá pẹ̀sẹ̀ tó lè dá sí láti wà àjọ nínú ọkàn mi nígbà ìdí nígbà wà ní ọkàn rẹ̀ ìfi ní ṣeré rárá ṣòro yẹn bẹ́ẹ̀ tẹ́ bá dàpọ̀ sáyé Òṣùpá lẹ́yìn inú mi máa ń dùn mẹ́ gbogbo olólùfẹ́ mi ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run ní ìdá ìbọ̀ ẹni tẹ́ mi ló wẹ̀ ẹ̀bí ń gbà yìí ọlọ́run gba yàrá jẹ ẹ̀sìn rẹ̀ wọ́n ní ìsìn náà àwọn ìdúpẹ́ lọ. Bàmí olóyè Sunday lóòó bàmí ọ̀rọ̀ mi ò há akọni Oòduà gbogbo Yorùbá o Ìgbòho òṣàní bàbá dàmí ò dàṣírí ìka àbọ̀lọ́hún ọkọ̀ tó yọ̀ sí òkọ̀rọ̀ kò ṣe lépa ẹni bá lépa Sunday Ìgbòho ó sọ́jú àṣírí Ọlọ́run mà ló fẹ́ tú tí ó dẹ̀ ṣiṣẹ́ fẹ́ ní kẹ́ẹ̀mí ò láyé ń bì pẹ̀lú ọ̀run tó lè wá máa ṣe Ọlọ́run ṣẹ́rọ̀ tó jọ mí lójú lọ́rọ̀ Ìgbòho ni pé tó bá sọ̀rọ̀ máa ń fi àṣẹ dá sí bàbá mo fọlọ́hun tó lẹ́mí ìmí búra kò sí èèyàn tó lè mú rẹ̀ àfọlọ́hun tọ́lọ́hun bá wá mú yàn rẹ̀ dá kan ò lè mú. Bàbá olóyè Sunday mi Ìgbòho Sunday láfẹ́rífẹ́rí tí ó fẹ́ kẹ́ni tó ti ní padà wá dá láìní bàbá bẹ́ ṣe ń fẹ́rẹ̀ fọ́mọdé ò pẹ̀lú àgbààgbà kọ́lọ́ lókè wà fún rẹ̀ ṣàpọ́nlé fún ẹ káyà máyàn kò fọmọ máa sọ ìgbìmọ̀ lọ́wọ́ bá mi gbó ẹdìyẹ òkìkí òkété mọ́ kó tó má sàní ọ̀rẹ́ ẹdìyẹ òkìkí òkété mọ́ kó tó má sàní ọ̀rẹ́ kì bá ṣe é pò mọ̀ kò níbi inú ẹ̀rẹ́ yókò kì bá ṣe é pò mọ̀ kò níbi inú ẹ̀rẹ́ yókò ṣèlóró pẹ̀yẹ tó ń bá níwò mọ́ máa làṣá
kì bá ṣe é pé mo pẹ́yẹ tó ń pọ̀ ọmọ jẹ ni kì bá tètè wọ ẹlòmíràn tàṣùmọ́ bá mi gbó jìnnà sí ọlọ́tẹ̀ ò ṣe máa bá ṣe pọ̀ jìnnà sí má fi inú ọ̀hún ọlọ́tẹ̀ ò ṣe máa bá ṣe pọ̀ ẹni àjọ dámọ̀ràn nínú ilé ò tó dámọ̀ràn tó wà dé tàtàn ò tá sì rí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tú. Bàbá mo ṣe ní ẹgbẹ́ tí ẹ gbọ́rọ̀ mi ẹ̀yìn ayé ìtàn ànúnú bàtà tó nu bàtà títí ẹ̀gùn fìgbó ní ìbàtà lẹ́sẹ̀ nígbà tó ní bàtà yìí ò rí nǹkan ọ̀ṣẹ́ ayé. Ìtumọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ máa ṣáni pé kì í ṣe gbogbo èèyàn tó súnmọ́ ní ló máa dá kì í ṣe gbogbo èèyàn tó jẹ́ kóhùn jìnnà ní kò dá ẹlòmíì aṣọ kóhùn fẹ́ rí èèyàn ṣùgbọ́n ohun tó ní lọ́gán sẹ́ni ẹlẹ́ni ìyẹn burú bí ikó kúlé ní ikó kú lọ́rọ̀ la màá ló ṣe wọn bí ikó sún lálẹ́ kó má jí ìpadà ló ṣe wọn inú ẹ jáde lójú ìlú ju ọ̀run lọ kò séèyàn tó mẹ́tò fẹ́yàn tó láyé ìgbò orí jẹ́ kó fẹ́ kíkú má báyìí fún wa kọ́lọ́ ń jẹ́ kẹ́ pẹ́ láyé kíkú má báyìí fún wa àmì ọmọdé ẹ̀ mọ́ sọ́dẹ̀ orí jẹ́ kẹ́ pẹ́ kò ní sí ìpín àwọn ọdún lórí ìbọn ẹ máa ń sọ ọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ojúlówó ọmọ kóòtù òjíire ẹ̀kọ́ ọjọ́ méjì ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta kó bá lè dáná là ń bá kiri adẹ̀dára lágbára Olódùmarè ojú òní tiwa ojú òní tìyìn ojú òní tèmi náà ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa lọ́mọdé lágbà àánú Ọlọ́run yóò máa wá yín rí ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí ọ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ odù tó dá ìwà agara ò ní dá yín àárẹ̀ ò ní mú yín ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín o láṣẹ Olódùmarè mo kí yín lórúkọ bàbá Pọfẹsọ Bánjí Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ṣe é fi yan gàn láwùjọ àwọn bàbá tó ṣojú tó ṣẹ̀yìn mo fi orúkọ bàbá yẹn kí yín l'Amẹ́ríkà ní London ní Canada káàkiri gbogbo ibi tó jùlówó ọmọ ẹ̀yìn ọmọ Yorùbá bá wà mo wá lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Májàsọ́lá ẹni tí ọ̀tá ń tì sínú gbó tí ń tira ẹ̀ sọ́nà ọmọ aládé ládé Aláàfin Ọ̀ládé adé àwọn aládìgún lágbàfà láàfin ọmọ aládé ṣẹṣẹ fún mo forúkọ àwọn náà kí yín olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà l'Amẹ́ríkà ní London káàkiri gbogbo àgbáyé mo fi kí yín o gbàdára fún wa àgbàrá yìí fòkòtò ilé ayé wa ò ní fòwárò ẹjá fúnra o ẹ̀yin bàbá wa ẹjá fúnra kì í ṣòro Yorùbá ní irú àkókò tá a wà yìí ló yẹ ká jìnnà sí ọgbọ́n bàbá mi yọ welcome sir Ganiyu Olóyèdé adára fún yín ojú òní tìyín ìran àgbàrá yìí fòkòtò ilé ayé yìí ò ní fòyín rò mo láwa ọmọ Yorùbá abíwa nílé ọgbọ́n abíwa nílé ìmọ̀ abíwa nílé òye ẹjá fúnra ẹjá wádìí ohun gbogbo dájúdájú o ká di èyí tí ń jẹ́ òtítọ́ òdodo mú ní ìbẹ̀rẹ̀ ọdún yìí mo sọ wípé ó tó àkókò tó yẹ kí ìran Yorùbá dá òtítọ́ mọ̀ yàtọ̀ sí irọ́ yes ó yẹ kí ìran Yorùbá ó dá òtítọ́ mọ̀ yàtọ̀ sí irọ́ mo dẹ̀ sọ nínú ọ̀rọ̀ mi pé lára struggle the freedom for the Yorùbá race ni security ilẹ̀ Yorùbá wà torí tá a bá ń jà lé òmìnira lóòótọ́ òmìnira kí ló bí òmìnira tá a fi sọ wípé àbá àwọn ẹ̀hàn náà àwọn dìgbòlugi ṣe mọ́ torí pé wọ́n ń pa wá so this is opportunity for us to defend our land. àwọn kan sọ káàkiri wọ́n ní wọ́n ṣe Yorùbá nation mọ́ wọ́n ní wọ́n ti gbà fáwọn olóṣèlú ṣé torí pé màá ní ọ̀rẹ́ tàbí ẹbí tó ń ṣe PDP tó ń ṣe APC kí wọ́n ní mi ò bá rìn mọ́ no n tí èmi gbàgbọ́ lèmi dìrọ̀ mọ́ and mark my word today ṣe rí òmìnira Yorùbá yẹ ó máa wáyé majority àwọn tí ò gbàgbọ́ lẹ́ni máa gbàgbọ́ ṣùgbọ́n tó ṣe kókó mbẹ̀ tó ṣe kókó ààbò fún ẹ̀mí wa ààbò fún dúkìá wa ní àná mo lórí ọ̀fẹ́ láti wà nílé olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà látọjọ́ Wednesday ṣé Wednesday ni àbí Thursday
gbogbo àhesọ tọ́pọ̀lọpọ̀ ń sọ káàkiri ẹni ò bá wa débẹ̀ ò mọ̀ and I thank God for everybody tí wọ́n wà ń bẹ̀ tán wá àwọn oríṣiríṣi ẹgbẹ́ tán wá tán sọ wípé lóòótọ́ àti lódodo ohun tí ẹ̀yin rí láti bí ìjẹta tí mò ń sọ kì í ṣe ọjọ́ sátọ̀dé o àwọn ṣe ẹ̀rí ń sìn ni tó tó àkókò láti dìde mo ní oore ọ̀fẹ́ àti pàdé èèyàn kan lénìí nígbà tẹ́mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ tí mo tú kẹ́dẹ́gbẹ́ ọ̀rọ̀ lẹ̀ ó kàn sọ pé alábàjọ kí ẹlẹ́dàá Sunday Igboho kó dáríjì òun kí ẹlẹ́dàá bàbá Akíntóyè kó dáríjì òun ẹjá jọ dìde o ojúṣe gbogbo wa ni o mo ṣe ń dé tẹ́bàdì ẹ̀ rí pé mò ń làágùn ọ̀kadà ni mo gbé láti àwọn tó bá jẹ́ ọmọ Adó Èkìtì tàbí àwọn tó bá rìn tó bá súnmọ́ Èkìtì dáadáa wọ́n á mọ̀ bí Adó Èkìtì ṣe jìnnà sí Ọ̀tún Èkìtì. They will know the difference between the Adó and the Ọ̀tún Èkìtì. ọ̀kadà ni mo gbé lọ látàdó yìí bàbá wa Oore Ọ̀tún Oore Ọ̀tún Èkìtì gbogbo ẹ̀yin ọmọ mọ̀ọ́bà àwọn alábíbà ti tún wọlé padà o n tí mo rí ń bẹ̀ lénìí ó ń kọ mí lóminú àtomi òde o ó ń kọ mí lóminú àtomi òde bàbá wa Oore Ọ̀tún ẹ pé gbogbo àwọn kábíyèsí tó wà ní ọ̀dà yín ẹ ṣe pàdé àwọn alábíbà ti tún wọlé o ẹ mọ àrà tán ń dá lẹ́nu ọjọ́ mẹ́ta ní Kwara State ní ọ̀sẹ̀ tá a lò tán wọ́n tún kọ lẹ́tà ìjẹ́rin náà ni wọ́n ṣọṣẹ́ níbì kan ní Ṣakí wọ́n tún kọ lẹ́tà sáwọn ìlú kan tó súnmọ́ Èkìtì ní Kwara State àwọn ìgbómìnà ẹjá jọ sowọ́pọ̀ is part of our freedom. Either they like it or not, the Yoruba will go. But ẹja gbára àwọn tó fẹ́ reduce the population wa yìí àwọn fẹ́ reduce the population wa so they can be able to have power to dominate everything that belong to us. pé tẹ́ bá dìbò àwọn ló máa wà ń bẹ̀ tẹ́ bá ṣe gbá àwọn ló máa wà ń bẹ̀. It is better that we defend our land, we defend our life. Mo sọ fún pé àwọn ẹ̀yin òwe àwọn àgbàlẹ̀ Yorùbá ló ní àrò tó bá tutù léèdì yẹn máa ń sábà sí o. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti tún wọlé bọ̀ o. Ẹ tètè bá wa tú Sunday Igboho lẹ̀ o. Ẹ ti ṣe part A, ẹ tètè bá wa ṣe part B o. Ààbò Yorùbá ẹ gbélé lọ́wọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ bàbá wa Olúbàdàn. Yorùbá wípé àṣetán ló níyìn ẹ bá wa ṣe láṣetán o. We are ready to fight for the Yoruba race. Bàbá mi ẹ má gbàgbé ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ojúṣe yín ni o ẹ má gbàgbé and I want you to remember something sir. Ohun tó ṣẹlẹ̀ sí El-Rufai ní airport tó bá jẹ́ ọmọ Yorùbá ni wọ́n á gbé kò sí bí ọmọ Yorùbá ṣe pọ̀ tó kó jẹ́ EFCC ló fẹ́ gbé tó fẹ́ gbé gómìnà wo ni kí n fi ṣàpèjúwe ló fẹ́ gbé Rájí Fáṣọlá ní airport Èkó yẹ kò sí bí ọmọ Yorùbá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ wọ́n á gbé eléyìí tán ní àwọn Fúlàní àwọn supporter ẹ̀ wá they did not allow EFCC to